Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tí ò ń come across program mi, ẹ jọ̀ọ́, ẹ bá mi share, kẹ́ bá mi like. Ẹ jọ̀ọ́, ẹ bá mi tag gbogbo ọmọ Kúrútù Òjíire pátá àti ìwọ tó jẹ́ pé o gbọ́ èdè abínibí tí mò ń sọ yìí, tó gbọ́ èdè Yorùbá, tó dẹ̀ mọ àṣàmọ̀, tó mọ ìtumọ̀ èdè Yorùbá. Ìṣẹ́ àti ọlà, poverty and wealth. Ìṣẹ́ àti ọlà, poverty àti wealth. Ọlọ́gbọ́n o, olóye o, religion tẹ́ ń wò yẹn, tí ẹ bá ka Quran àti Bible dáadáa, wọn ò polówó ànábì àti Jesus ní olóṣì èèyàn o. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ní ilẹ̀ Yorùbá, gbogbo àwọn òòṣà wa pátá lọ dífá. Ifá ọlà ni gbogbo wọn ń dá pátá. Ifá ọlà, Ifá ọlà. Kò sí ẹni tó dá Ifá ìṣẹ́. Ẹ lè rí Ifá ìṣẹ́. Torí ìṣẹ́ tí ẹ̀ ń wò yẹn, nǹkan burúkú ni ìṣẹ́ ẹ̀. Tí ìṣẹ́ bá ṣẹ́ ni títí tí ìṣẹ́ bá ṣẹ́ ni èèyàn máa ń jogún ìṣẹ́. Kò sí ẹni tí Ọlọ́run Ọba Elédùmarè dá sáyé tó dá kó wá jẹ̀yà. Ẹ gbọ́ mi, má fi etí ẹ̀sìn, má fi etí religion, má fi etí western education gbọ́ ọ̀rọ̀ mi. Fi etí ìjẹ́ ọmọlúàbí, ìjẹ́ ọmọ Yorùbá, ìjẹ́ ọmọ Kúrútù Òjíire gbọ́ ọ̀rọ̀ mi. Ìṣẹ́ tẹ̀ ń wò yẹn, ó máa ń jẹ́ kí bàbá lose respect lọ́dọ̀ ọmọ, ó máa ń jẹ́ kí ọmọ lose respect fún àwọn òbí ẹ̀, ó máa ń jẹ́ kí orúkọ ìdílé bàjẹ́. Ọlọ́run tó máa fi ìṣẹ́ júwe ìdílé tó ti wá, ọmọ bàbá oníṣẹ́. Gbogbo àwọn òòṣà pátá, Ifá ọlà ni gbogbo wọn máa ń dá. Ifá ọlà, Ifá ọlà, Ifá ọlà. Gbogbo èèyàn pátá ló máa ń fẹ́ ṣọ̀rẹ́ olówó, kò sẹ́ni tó máa ń fẹ́ ṣọ̀rẹ́ olòṣì. Gbogbo èèyàn pátá lẹbí olówó, kò sẹ́ni tó máa ń fẹ́ ṣiṣẹ́ bí olòṣì. Òṣì. Ẹ bá mi tẹ́wọ́ àdó ọgbẹ́ni tẹ́wọ̀n program mi pátá, ọgbẹ́ni tẹ́ máa fọwọ́ share, tẹ́ máa fọwọ́ like, tẹ́ máa comment, ọgbẹ́ni pátá ẹ̀ ní fòṣì ṣayọ̀, ẹ̀ ní fòṣì ṣẹgbà, ẹ̀ ní fòṣì lọ ayé. Òṣì. Ṣé rí poverty? Ẹni tó bá ti rí poverty rí, ṣé rí definitely ẹni tó bá ti rí poverty rí, ẹni tí ebi bá ti parí, òun ló lè mọ iye ebi. Bàbá ò ní bá ẹ̀ náà, ẹni tí ebi bá ti parí tó bá rí oúnjẹ, kò ní fi ṣe òun ló lè mọ iye bí. Ẹ má bínú, mi ò fi bẹ́ẹ̀ gbọ́bọ̀. Ó ń dùn mí. Ọlọ́gbọ́n ni kó máa fi ọgbọ́n àti òye gbé ọ̀rọ̀ mi o. Tí ìṣẹ́ bá ṣẹ́ ọmọ mi títí, tó bá ṣẹ́ ìwọ̀n mi títí, tí ọmọ yẹn bá gàgà rí luck, tó kàn lọ rí opportunity láti rí owó, ọmọ mi máa wà ìṣẹ́, ó máa wà kúṣẹ́. Lọ́ máa fi máa ní pé ọmọ àìjẹbẹ̀rí tí ń jápo sáyà, ọmọ lẹ́lẹ̀ tó bá gbé sórí ibùsùn máa yí jábọ̀. Ẹlẹ́dẹ̀ ni wọ́n. Gbogbo wọn pé ìran tún máa padà lọ fọ́. Yẹ́rí ìwọ tí o bá máa understand life, forget about religion, forget about western education. Try láti jẹ́ ọmọ Kúrútù Òjíire kó dẹ̀ understand èdè abínibí tí mo sọ yìí. Ìṣẹ́, nǹkan burúkú ni ìṣẹ́. Àwọn àfáà, àwọn pásítọ̀ tí wọ́n ń polówó fún yín pé ẹ má wá owó, ẹ má wá ọlà, ẹ má wá ọlà ìṣẹ́. Ẹ jẹ́ kí ìṣẹ́ pa yín, kó pa yín tọmọtọmọ. Ẹ máa wá lọ gbé ìgbé ayé rere ní àlùjọ́nà, ní heaven. Àwọn àfáà yẹn ń lo mọ́tò náà, wọ́n ń kọ́lé ńláńlá. Àwọn náà wà lórí TikTok, àwọn náà àtijọ́ àti mu lóníkálùkù ń wá. Ìwọ dẹ̀ wà, o dẹ̀ wá láti ilé Ọ̀ṣun, o wá láti ilé Ṣàngó, o wá láti ìdílé Èṣù, Balógun ni ẹ́, Ọ̀ṣun dùnmí ni ẹ́. Nǹkan tó wù kó wá, o nítorí pé o ti gba ẹ̀sìn àti nǹkan tó sọ, nǹkan tí Quran, nǹkan tí Bible sọ, o ti tẹ̀lé. O ti wá gbàgbé o ti gbàgbé àṣẹ, o ti gbàgbé ìṣe. Yorùbá tó ní pé odò tó bá gbàgbé orí sóṣe tó àti gbẹ, our DNA will surely speak in us. Orúkọ ọmọ ni Jánu ọmọ. Wọ́n ń pè é ní Ajírọ̀ tútù, wọ́n ń pè é ní Balógun, wọ́n ń pè é ní Ọlátúnjí, wọ́n ń pè é Ọlátúnbọ̀sùn, orúkọ ìwọ̀ndíwọ̀n orúkọ tí ó gbókọ ẹ̀ ṣe sound, orúkọ àwọn akọgun, orúkọ àwọn olówó, orúkọ àwọn ọlọ́rọ̀, orúkọ àwọn èèyàn pàtàkì láwùjọ lórúkọ tí sọ́nìmù ẹ̀ jẹ́. But because of the religion, òun gbégbé ayé pé à ń rí jẹ, à ń rí mu, à ń rí ná, à ń rí lò. Nǹkan burúkú dẹ̀ ń ṣẹlẹ̀ tó bá ti wọ́ ọmọ máa pẹ̀tù sí ẹnu.
mo wí pé àní wọ́n máa ní pé mọ́ṣáláṣí àbí kí ló pẹ́ church wọ́n kọ́ school tó yẹ pé ọmọ ìjọ wọn ò lè afford school yẹn kí lẹ wá kọ́ school fún wọ́n máa ní pé kẹ́ dáwọ́ jọ fẹ́ kọ́ school ẹ̀yin mọ́ṣáláṣí ẹ máa kọ́ school yẹn ọmọ jọmọ yín ò lè attend school yẹn torí school yẹn ti wọ́n ju ẹ fi help bẹ́ẹ̀ náà ni Christian ẹ jọ náà ìṣẹ́ poverty ṣe rí tí o bá wà ní mix àwọn èèyàn kan tí ẹni ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n tó fi ń sọ̀rọ̀ ìwọ tí o bá mọ̀ dílé tó ti bí ẹni yẹn wàá dẹ̀ máa wọ pé ẹni dẹ̀ ń sọ̀rọ̀ bí oníṣẹ́ kò ń ṣe pé ó ń sọ̀rọ̀ bí oníṣẹ́ oníṣẹ́ ni wọn ò fi owó wọn ò fi ọlá wọn ò fi tọ́ ẹlòmíì wọn ò bí ẹlòmíì sínú ọlá ẹlòmíì oúnjẹ mẹ́ta kò bára wọn mu ebi ló fi tọ́ ẹlòmíì so àwọn ẹlòmíì dẹ̀gẹ̀ ibi tí àwọn òbí wọn fi tọ́ wọn ọkàn febi pa wọn ni wọ́n kọ́ wọn ní pé kọ́ lè gbọ́n lọ́jọ́ ọ̀la ni so nítorí náà táwọn bá wá débi tó ẹ̀kọ́ ti wùwọ́ ọmọlúàbí wọ́n máa ní láti wùwọ́ ọmọlúàbí nítorí pé wọ́n febi panú wọ́n mọ̀ pé tó ń pè ní ebi wọ́n mọ̀ pé tó ń pè ní ìdààmú. báwo lẹni tí ò rí dààmú rí ẹni tí àwọn òbí ẹ̀ méjèèjì tó sì wà láyé tó rí àwọn òbí ẹ̀ ó wá ń pàrọwà sí ẹni tí òbí ẹ̀ kú tó yẹ pé ọjọ́ tí yóò bá dẹ̀ ni pé bàbá ni jígí ìyá ni jígí ìyá bẹ́ẹ̀ ẹ ṣáà mọ sọ́rí ìyá ni wúrà bàbá ni jígí ó wá dé wá ń pàrọwà ẹ rí gbogbo ẹni tí ẹ sì ní ìyá àti bàbá nílé ayé yìí ọlọ́run yín ni ẹ̀ ń wò yẹn o ọlọ́run ọlọ́gbọ́n olóye o tí o bá wẹ nígbà tó bí mi ọ fi mí lẹ̀ nígbà tó bí mi ọ lọ fẹ́ lómi nígbà tó ṣe kìíní kan àsìkò tó ń bínú yẹn o ì tí ì jẹ́ èèyàn ni bẹ́ẹ̀ ni o ì tí ì jẹ́ èèyàn ni tó bá wá jẹ́ èèyàn tí ọlọ́run ò tí ì wá pa àwọn méjèèjì fún ẹ o ní láti lọ padà láṣọ àtúnṣe bí ọmọ bá ṣe bàbá ló máa jàre bí bàbá bá ṣe ọmọ bá náà ló máa jàre àwọn ọlọ́lọ́kọ ẹ̀ ṣe rí ìṣẹ́ àti ọlà tí ẹ bá lọ wo nǹkan tí Ifá sọ nípa ọlà Ọ̀rúnmìlà dífá ọlà gbogbo àwọn òrìṣà wa pátá lọ dífá ọlà Èṣù láàlú fúnra ẹ̀ gan dífá ọlà Ṣàngó dífá ọlà torí kò sẹ́ni tí ò fẹ́ bí ọba ọlọ́là ṣe ọlọ́run ọlà olókan ọmọọṣẹ ní ajé ni mo pè ajé jẹ́ ní ọlọ́run má jẹ́ ní ọlọ́run ajé wá fi lé mi ṣe gbé ajé máa ń nà mí tẹ́lẹ̀ èmi ti ṣe bọ ànímọ̀ rẹ̀ ajé jẹ́ ní ẹ lọ́wọ́ o jẹ́ ní ẹ lápò má jẹ́ ní ẹ lọ́run gbogbo ẹ̀yin tẹ̀hún program mi pátá ẹ̀ ní lájé lọ́rùn o ẹ̀ máa nájé lọ́wọ́ ẹ̀ máa ní lápò kò sí ẹni tó fẹ́ ṣe Ifá ìṣẹ́ láyé gbogbo ara fẹ́ ṣe Ifá ọlà báwo wà ní ẹ̀sìn ṣe mo wá kéde níbi kan wá pé má wá ọlà má kánjú wá ọlà lọ sọ má kánjú wá ọlà wọn ò ní kó má sáré ọlà ẹ má ṣe mi gbọ́ o èmi máa wá ọlà mọ̀ á rí ọlà mi ò ní sáré ọlà bẹ́ẹ̀ ni so má wò pé kí ló ń ṣẹlẹ̀ mo dẹ̀ wà láyé jípò kí ni ó wá ń fi ọdún wọ́dún gbogbo ní fọdún wọ́dún lágbára Ọlọ́run òun fi ọdún wọ́dún láburú yá last year dẹ̀ wá péjú yẹ̀ yìí lọ Ọlọ́run ní ṣe ti gbọ́ abẹ́ o ti mọ̀ pé o ti discover o ti disconnect kúrò níbi kankan ìwọ ò ṣọ́yàn àwọn èèyàn ń ṣọ́ ẹ Ọlọ́run ṣọ́ wa lọ́wọ́ ẹni tí àṣọ tó ṣọ́ ni ṣé èyí tí Yorùbá bá sọ pé Olúwa gbé wa lókè ọ̀tá ilé ọ̀tá òde amọ́niṣe ní àfàìmọ́niṣe ní àṣẹnitán bá ní dárò ọ̀rẹ́ lójú báyìí ìkàdínkù afẹ́ ká lọ má fẹ́ ká dé afẹ́ àgbàdo àmá fẹ́ kó gbà àwọn gangan ló wà pẹ̀lú ẹ̀ nípò ilé ò bá pa ní tòde ò lè pa ní. ọlọ́gbọ́n o olóye o ṣe rí ọlà tẹ́ ń wò yẹn ìwọ̀n mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣe o bàbá tó bí ẹ lọ́mọ wọ́n sáré ọlà ṣé wọ́n ní ọlà wọ́n sì wà àbí wọ́n ti lọ àwọn ìran tó ti wà báyìí ìwọ náà ti dàgbà ó ti ń bímọ ó ti ní nǹkan táwọn àgbàlagbà ń ní ṣé ìwọ náà ti wá lọ́là bàbá tiẹ̀ ò ní ìwọ náà ò ní ọmọ ẹ náà ti tún dàgbà o can't you just think Quran àti Bible dẹ̀ sọ àwọn méjèèjì sọ but ẹ lè ever understand díẹ̀ better tí o bá ti lọ mọ ti DNA tiẹ̀ gbogbo ti culture ẹ you dey understand yes because nǹkan tí Bible àti Quran sọ
ó ṣẹlẹ̀ ní ilẹ̀ íjíbítì, ó ṣẹlẹ̀ ní ilẹ̀ ísírẹ́lì, ó ṣẹlẹ̀ ní ilẹ̀ saudi, ó ṣẹlẹ̀ ní ilẹ̀ british, èwo ló ṣẹlẹ̀ ní ilẹ̀ tí à ń gbé ní ilẹ̀ kùsù ojíire? Kò sí. òkè àti gba kakùnrin àti ka báíbù àti ẹ lọ wádìí tọ̀dọ̀ ti wà. Ohun lásán làwọn báyìí filẹ̀, àbùjá kò sí lọ́rùn ọ̀pẹ, ohun tó bá bàgùn ló máa bá sọ̀kalẹ̀. Bínú bá ṣe rí báyìí òun ló bì í yàn. Èmi àti ẹ àjọ pípẹ́ ẹ rí tí wọ́n bá sọ pé èèyàn múlẹ̀ ọ̀rẹ́ máa dà mí o, ọ̀rẹ́ máa dà mí o, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ, ọ̀rẹ́ máa dà mí o. Kò kí ń ṣe pé gbogbo ẹni tí o bá ti bá ti jọ jẹ tètè mu tó ń pè lọ́rẹ́ tí o bá da irúkọ ẹ lọ́ fi sọ pé ọ̀rẹ́ tó bá máa dalẹ̀ ò ní dalẹ̀, èyí tó bá dalẹ̀ ò ní dalẹ̀. Téèyàn bá ń yọ́lẹ̀ dà owó burúkú á máa yọ́ wú wọ́n ṣe. Tí o bá ti kọ́kọ́ jẹ́ kíyẹn wà lórí skọ́ọ̀lù ẹ̀ náà ò ní ṣèbàjẹ́ láyé. Ojú ọkọ mọ́ lọ́dún Elédùmarè, o wá ní àṣẹ láti sáré ọlà láti rìnrìn ọlà, láti wá ọlà, má sáré ọlà. O ò bá tèèyàn jẹ́, àwọn èèyàn fẹ́ bà tiẹ̀ jẹ́. O ò ṣọ́ èèyàn, àwọn èèyàn ń ṣú ẹ. Yé ṣe rí bọ́kàn ò bá robi ọwọ́ ò lè ṣe bí. Ẹni ò bá ṣèbàjẹ́ ojú wọn ò ní rí bí. Ṣé gbọ́? Bọ́kàn ò robi ọwọ́ ò ní ṣe bí. Ẹni ò bá ṣèbàjẹ́ ojú wọn ò ní rí bí. Èmi lọ mò ń bọ̀, ẹni tó bá ní kí n má dé mò ní dé bá àtẹ́lẹsẹ̀ abẹ náà.